ẹ kọ́ lẹ sọ. ṣé single mother ni yín sà á single father bẹ́ẹ̀ jẹ́. à ń gbọ́ yín sà. so ó ti pé ọdún kan díẹ̀ sí tíyàwó mi ti lọ and mo ní ìpèníjà ojú díẹ̀ kò yẹ kó pọ̀ jù glaucoma but it's still manageable. ẹ gbọ́ mi sà. à ń gbọ́ yín sà. so ó kọ́kọ́ lọ ìkan mo ti rò pé bí ó lóun fẹ́ lọ ṣe bí ọlùdé ni but gbà tí máa tètè tẹ̀t ó ti lọ ó fi ọgbọ́n ló fi lọ ló fi kó àwọn ọmọ yẹn lọ ní kíámi yẹn ó kó ọmọ lọ ó kó so níta mo wá sọ pé ó pẹ́ kọ́ lọ sí Christmas ní yẹn lọ́dọ̀ àwọn family mi wá lóun ti lọ so I was devastated that time so for àwọn family mi and some other people they stood up and I lọ sọ́dọ̀ family tí wọ́n abẹ́rẹ́ ajá sọ̀rọ̀ bàbá wọn sọ̀rọ̀ but she make one statement níbẹ̀ yẹn gbà tó sọ̀rọ̀ ẹ̀ tán wọn ò lè béèyàn ìgbé mọ́ but we just calm her down and she came back but ìgbà tó dé náà we raised some money for us to start a new life with business because she was complaining pé business tí mo ṣe àjọ ń ṣe yẹn pé it's still not enough to feed the family so but kò pé 2 months again ó ṣàlóhun too sick bẹ̀rẹ̀ ni pé kó jà lọ bí nǹkan ní pé mọ̀ sí òun lè fi tòun fún kinní yẹn so she went there she came back again took the children away and since then she has left and I've been trying to beg her but she's not coming back and later I also say let me see the children. Hello sir. èmi mọ̀ ń gbọ́ yín sà. So I say let me see the children. Onikemi was very some a little bit far place and I say you know the condition it's not that I'm just managing my condition to move on Pelu situation yìí so that's been the major situation and whatever I have I still send it to the children but that's just the situation tí mo find myself and I say léde kan báyìí sà kí lẹ fẹ́ lórí ètò yìí sà. so lórí ètò yìí I want to seek your opinion that opinion kí ni ọ̀fẹ́ yín what should I do next because now I focus on my health I try to just focus more on my health. alàgbà kí ni èjì yín sà. 42. age 42 ìyàwó yín dẹ̀ bí ọmọ mélòó fún yín sà. méjì. ẹ ti dá many years no marriage pẹ̀lú ẹ̀ sà. close to 9 years. 9 years kábíyèsí ọlọ́run lóyin ṣó ń gbọ́ kí ni èjì arábìnrin yẹn. 9 years. they are almost age bracket. kábíyèsí ọlọ́run bíi 41 42 lòye náà jẹ́. bẹ́ẹ̀ni sà. ẹni pé ńgbà tí ó tó gbà wó báyìí sà tí ojú ti ń dùn yín sà. I discovered it in 2018 so. ṣé ẹ rí iná dáadáa rárá kankan ni ṣé wọ́n mú yín rìn ní sà. mo yín ríran but it's something that I have to just be spending a lot now to maintain but mo yín ríran because mo yín ṣiṣẹ́ tó jẹ́ ń ṣe. okay iṣẹ́ wo lẹ ń ṣe. mo ń teach. okay wọ́n ti rọ́jọ́ iwájú yín nù pé bóyá ojú yín gbà tó bá ojú ọ̀tá yín tó bá yá kò ní rí mọ́ náà kò ní ríran kankan mọ́ rárá ní tó ń ṣẹlẹ̀ ní tí wọ́n ti rònú pọ́n wá fẹ́ ṣe wàhálà yẹn lọ́jọ́ alẹ́ ẹ mọ̀ pé ẹ náà sọ góòlù nǹkan pé àwọn ò lè bẹ́ni yìí gbé mọ́ àbí bọ́ ṣe pùtẹ̀ náà nìyẹn àbí. bẹ́ẹ̀ni yes she said that. bọ́ ṣe pùtẹ̀ gẹ́lẹ́ náà nìyẹn. bẹ́ẹ̀ni olóhùn ò lè bẹ́yàn ìgbé mọ́. ṣé ẹ gbọ́ mi sá o n lè bẹ́ni yìí gbé mọ́ marriage ọdún 9 tó dẹ̀ bí ọmọ 2 fún n lè bẹ́ni yìí gbé mọ́ lótìtọ́ àgbọ́rọ̀ tẹnu tiwọn tó ti yẹ yín sá ìtí màá kàn sọ fún yín lélẹ̀ sá sinẹ́rì gbogbo yín pátápátá ṣe àjọra wọn báyìí alàgbà ọlọ́run ní fi yín sílẹ̀ ẹ ṣàmì o. àmín jésù àmín jésù. ojú òde ní tì yín. àmín àmín. ọ̀rọ̀ yín ò ní dàrú sá ọlọ́run á bùkún yín débi wípé ojú yẹn ẹ ní fọ̀párìn nígbẹ̀yìngbẹ̀yìn pẹ̀lú agbára ọlọ́run pẹ̀lú agbára ọlọ́run pẹ̀lú agbára ọlọ́run pẹ̀lú agbára ọlọ́run mo fi fún yín gan ṣùgbọ́n kò sí tẹ́ lè ṣe é sìn lè tí ó bá ti lọ́ọ̀fẹ́ ó lọ́ọ̀fẹ́ tí ó bá lọ́ọ̀fẹ́ mọ́ kò lọ́ọ̀fẹ́ mọ́ náà nìyẹn ẹ̀dọ́ yín ṣé mo wà pẹ̀lú mi tó bá love consent ni náà ń lágbájá mo máa fẹ́
mi náà máa fẹ́ mi ìfẹ́ mọ́ náà nìyẹn, kò sífẹ̀ẹ́ ń bẹ̀ mọ́ nìyẹn sá. Ọlọ́run jẹ́ kẹ́ ẹ fẹ́ tí yóò pa yín dànù tí ayégun ò ní mọ tó pẹ́ níyẹn gan dànù sínú ilé. Wàhálà ọkùnrin ti fẹ́ pọ̀ ju o ti fẹ́ pọ̀ jù, ó kì í ṣe ní para sọ́dọ̀ ẹ̀ ni. Nígbà tí bá yán kiri ńgbà yẹn ẹ ṣàfihàn lọ́rùn lẹ́jẹ̀ kiri rìn ìgbésí ayé mi. Ẹ mú fún ọ pẹ̀lú ìgbésí ayé yín sá. Kò sí tẹ́ ẹ lè ṣe, kò sí nǹkan kan tẹ́ ẹ lè ṣe. Nítorí ẹ kẹ́ ẹ ṣe ẹ ti gbé ìgbésẹ̀ ẹ ti ṣe síbẹ̀síbẹ̀ ó tún lọ náà ni, àbí bẹ́ẹ̀ kọ́? Bẹ́ẹ̀ni. Ẹ ṣá máa fi Ọlọ́run sílẹ̀, ẹ dẹ̀ gbìyànjú kẹ́ máa tọ́jú ara yín sá. Ẹ jọ̀ọ́ ẹ máa tọ́jú ara yín pẹ̀lú agbára Ọlọ́run, pẹ̀lú agbára Ọlọ́run. Ọlọ́run ní fọ́ yín lójú pẹ̀lú agbára Ọlọ́run, kò ní gbójú lọ́wọ́ yín sá. Àwọn tí ò dẹ̀ rí iná náà tó ń gbọ́ wá dédé àkókò yìí, Ọlọ́run yóò ṣíjú àánú wò wọ́n, á gbà wọ́n lágbàtán. Bó ṣe jẹ́ nìyẹn sá. Ẹ jẹ́ má ronú, ó máa ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀. Ìtàn ìpínlẹ̀ ayé nìyẹn. Ìwọ tó dẹ̀ jẹ́ obìnrin tó ń gbọ́ mi dédé àkókò yìí, gbọ́ tèmi, kò sí ẹ̀dá tó kọjá àdánwò láyé. Ọkọ ẹ á kàn ní àìsàn kan tàbí àrùn kan, ó dẹ̀ gbé sílẹ̀, ó dẹ̀ bá tiẹ̀ lọ. Tó bá jẹ́ pé wọ́n bá ní kọ́, kò yẹ kó rí bẹ́ẹ̀. Ọlọ́run fi wá tira wa ní nàá, kò yẹ kó rí bẹ́ẹ̀. Àkókò yẹn gan ló ṣẹ̀mọ̀ bóyá ìyàwó ẹ lọ́ọ̀vẹ́ tàbí ọkọ ẹ lọ́ọ̀vẹ́. Àkókò yẹn ni ìgbà yẹn wà ní ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin tẹ́ ẹ jóbìnrin, ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin tẹ́ ẹ jọ́kùnrin, ẹ wà wẹ̀sùn sọ́kùnrin yẹn lẹ́sẹ̀, ẹ wà wẹ̀sùn sóbìnrin yẹn lẹ́sẹ̀ láti já sílẹ̀ pẹ̀lú àdánwò tí Ọlọ́run mú dé. Kábíyèsí Elédùmarè. Ẹ ṣé wọn sá. Ọlọ́run ní fi yín sílẹ̀ sá. Ẹ jọ̀ọ́ ẹ má ronú, ẹ máa tẹ́kì ara yín. Ọlọ́run máa gbé obìnrin alálùbáríkà tá a gbà yín tọwọ́ tẹsẹ̀. Ọlọ́run máa gbé tì yín sá pẹ̀lú agbára Ọlọ́run, pẹ̀lú agbára Ọlọ́run, pẹ̀lú agbára Ọlọ́run. Yes sir. Mo appreciate You're welcome, sir. all grace to you, sir. I appreciate that, sir.